gbẹ̀gẹ̀dẹ̀ gbiná ní Kogi, àwọn tóògì APC ṣàkọlù sí SDP, wọ́n pa ọlọ́pàá 4 àtàwọn míì. Àwọn afurasí tóògì All Progressives Congress APC ti lọ ṣàkọlù sí adarí ìpolongo ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP ní ìpínlẹ̀ Kogi. Ó kéré tán ọlọ́pàá 4 àtàwọn míì ni àwọn afurasí tóògì tó ń ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ṣekú pa lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí lásìkò tí wọ́n ṣàkọlù sí adarí ikọ̀ ìpolongo ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP nípínlẹ̀ Kogi. Gẹ́gẹ́ bí àlàyé tí agbẹnusọ fún ẹgbẹ́ SDP fún olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún Farouk Adéjọ Audu fi síta, èyí tó ti Aláròyé lọ́wọ́ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ yìí. Níbẹ̀ ló ti ṣàlàyé pé àwọn tóògì kan tí gómìnà ìpínlẹ̀ náà Yahaya Bello kó jọ tí wọ́n ń ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú APC nítorí ètò ìdìbò gómìnà tí yóò wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé yìí ni wọ́n wà nídìí àkọlù ọ̀hún. Ó tẹ̀síwájú pé àwọn tóògì náà ni ọkùnrin kan Friday Makama tí ilé-ẹjọ́ gíga ilẹ̀ wa ti ń wá ti pẹ́ ṣekú pa Supol Òjó tó wà lọ́fíìsì Mopol nílùú Lọ́kọ́jà àti àwọn Navy TNU Àkálẹ́sì àti ọ́fíìsì Nigeria Navy ni wọ́n ṣekú pa. A gbọ́ pé àwọn tóògì ọ̀hún ni wọ́n ya wọ ilégbèé adarí ìpolongo SDP náà Ibrahim Jibrin ní nǹkan bíi aago 6 ìdájí lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ yìí, tí wọ́n sì tún kó òkú àwọn ọlọ́pàá tí wọ́n pa ọ̀hún àtàwọn míì tó wà lẹ́nu iṣẹ́ wọn lọ. Lára àwọn tó ṣàkọlù ọ̀hún ni òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ wa DSS tí igbákejì ọ̀gá àgbà àjọ náà nílùú Lọ́kọ́jà ọ̀gbẹ́ni Tóyìn Àjàyí gbé kalẹ̀, tí wọ́n sì lò ju wákàtí kan lọ níbi àkọlù náà tí wọ́n yìnbọn lu ọ̀pọ̀ èèyàn, ṣùgbọ́n ọlọ́pàá kan àtóbọ̀ ni wọ́n ló kú lójú ẹsẹ̀. Ó tẹ̀síwájú pé àwọn tóògì náà jálẹ̀kùn géètì ọkùnrin náà wọlé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn, wọ́n sì gbé òkú àtóbọ̀ àtàwọn 6 míì tí wọ́n pa lọ. Ó ní ohun táwọn ọlọ́pàá nípínlẹ̀ Kogi ṣe lásìkò ètò ìdìbò ọdún 2019, ìyẹn nígbà tí wọ́n lo ẹlikọ́pítà láti máa fi yìnbọn mọ́ àwọn tó ń dìbò látàrí ìmọ̀tara ẹni nìkan Yahaya Bello láti padà sórí àlééfà, tí wọ́n ń lo àwọn tóògì láti da omi àlàáfíà ìlú rú nígbà tí ètò ìdìbò kù ọjọ́ díẹ̀. Ó ní òun ni wọ́n tún ṣe yìí. Ní ìgúnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀, ó ní káwọn èèyàn má lè jáde dìbò lẹ́kùn ìdìbò ìlà oòrùn Kogi tó jẹ́ ibi tí olùdíje dupò SDP ti wá ní gbogbo ọgbọ́n tí Yahaya Bello àti ẹgbẹ́ òṣèlú APC ń dá tí wọ́n fi ṣe àkọlù yìí. Wọ́n ké sí ọ̀gá ọlọ́pàá pátápátá nílẹ̀ wa IG Káyọ̀dé Ẹgbẹ́tókun kó gbé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kogi kúrò, kó sì gbé ẹlòmíràn wá kí ètò ìdìbò lè lọ ní ìrọwọ́rọsẹ̀ àti àlàáfíà nípínlẹ̀ Kogi. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.